nǹkan yẹn ló gba àkíyèsí so ti yé àwọn nǹkan tí ma ń fa dáa ń sọ yìí àwọn ìrírí onímọ̀ bí àti wà mọ́sálásí kàrí tí wọ́n ṣe wá sí wípé zakatul fitr ní Ramadan wípé kágbé fáwọn tó lẹ́tọ̀ọ́ sí ẹlòmí wá ń bẹ mọ́sálásí tó lẹ́tọ̀ọ́ sí kéèyàn ọmọ gbàlá yìí wà ó lè signify mo lẹ́tọ̀ọ́ sí zakatul fitr o bẹ́bá pín ẹpẹ́ fẹ́ mi o nínú mọ́sálásí tó náà àbá àkọ́bájì ọba dáwọ́ ẹ̀yà kùjẹ mọ́ o bẹ́bá fẹ́ fún zakatul fitr jákà àwọn òtí ní tàbí ṣẹmọ̀ yí máa ní wà sí ẹ̀lú pé nínú mọ́sálásí ìyàwó ti sọ̀rọ̀ pé aláìlójútì wípé ìwọ nìkan ní ti ẹwà burú jáì nínú mọ́sálásí ó ní mọ́ẹ̀nì náà ló pé wọn sáà ní parọ́ olọ́mọ tójú ẹ̀rí ìwòdélé so irú bèèrè yẹn ẹ máa bèèrè pé kálẹ̀ nìkan ẹ má sọ báyìí tó ní pé kálẹ̀ yìí nìkan yẹn ṣẹlẹ̀ sí ó tẹ́ kí àwọn ẹ̀ náà wà nìsọ ó sì ṣe káwọn èèyàn gbọ́rọ̀ yẹn lọ bá so ti gbé ẹmọ̀ tí ń pinnu pé ẹfẹ́ kọ́ọ̀lẹ̀ orúkọ tí ń bèèrè question lórí mọ́ kálẹ̀ nìkan nǹkan báyìí so ti náà number 2 ẹni tí ó lọ kí aṣám tàràwì ó wá bá wọ́n ti wá sálámọ̀ wítìrì òun náà ṣàbà wọn kí wítìrì so tó bá wá di òru iṣẹ́ nìyẹn náà tún lè tún wítìrì mẹ́kì. Number 3 ṣé wọ́n fẹsẹ̀ rinlẹ̀ wípé ìsọ̀rọ̀ ìtẹ́nà ìsìlámù ṣe pé inú oṣù Rọ́jàbù ni àti sọ̀látù rọ̀gá ìgbù táwọn ẹ̀mọ́ kí inú oṣù Rọ́jàbù ṣó lẹ́sẹ̀lẹ̀ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni wípé hadith tí ẹ tọ́ka sí wáyé pé látàṣúdò rẹ̀ hàn ṣé ó túmọ̀ sí wípé tẹ́ bá fẹ́ ṣe é ti ká fàpèjúwe ń kẹ́nìkan dìgbà dìrù kó ló fẹ́ lọ ṣe é ti ká mọ́ṣáláṣí kan níbàdàn ṣáàdìsì yẹn tako irú ìṣesí yẹn. alhamdulillah náà barakallahu fikum ìbéèrè alákọ̀ọ́kọ́ onípẹ́ni tó ṣe tashahud tó bá tashahud kẹ́yìn nínú àtáyá tó bá jàmá yẹn bẹ́ẹ̀ ni ó bá jàmá torí gbogbo ẹnikẹ́ni tó bá yẹn nígbàtí mo fi sálámà ó bá jàmá yẹn so ti àákà ní kò báraka àkọ́kọ́ kò báraka kejì ṣùgbọ́n nígbàtí mo fi sálámà ó bá jàmá ẹni tí ó fẹ́ bẹ̀rẹ̀ tóbìnrin yẹn tí olúbàjẹ́ lára rẹ̀ tí wọ́n wá lọ fọnú tí fífọnú yẹn wá jẹ́ sábàbí ẹni tí òjò padà ọmọ bí pẹ̀lú ọ̀rọ̀ àfihànilẹ̀ látọ̀dọ̀ dókítọ̀ torí pé mọ́kàn azum fúnra rẹ̀ pé báyà tán sí ẹ̀rọ ìmọ́jú ṣùgbọ́n dókítọ̀ wọ́n padà fi rílẹ̀ pé bí wọ́n sì fọnú yẹn báyà wọ́n ti tábà pẹ̀lú kankan lára rẹ̀ ọlọ́pọ̀ ṣọwá bẹ́ ìjọ ọkùnrin yẹn tí wá lẹ́tọ̀ọ́ kó ti ẹ̀kọ́ obìnrin yẹn lókọ́ máa lọ́gbọ́n lọ́rọ̀ bàbí rárá yíò ṣe ìwà tó dá torí pé fífẹ́ obìnrin nínú ìyàwó nílọ́kọ rahman ó ní kí ọmọ ó wọnú ìgbéyàwó àánú ọlọ́run ṣùgbọ́n yóò túmọ̀ sí pé tí ò bá sọ ọmọ ń bẹ ìgbéyàwó lórí kò túmọ̀ sí pé a rí nínú ìtàn ó dà nípa Muhammad sallallahu alaihi wasallam kò sí lè méjì ń pé nínú gbogbo àwọn ìyàwó tánàbì fẹ́ ìyàwó Aisha lànàbì fẹ́ràn kó jù ó clear tí ò dúdú kò sí bí mọ́fà nẹ́bìsọ̀lás kò bí mọ́fà nẹ́bìsọ̀lás ìgbà mí pẹ́ ó lè jẹ́ kó nínú àwọn ìyàwó rẹ̀ tí wọ́n tọ́jú rẹ̀ dọjọ́ alẹ́ tẹ́lẹ̀ tí ò dúdú ó wà nínú ọ̀pọ̀lọpọ̀ ìtàn bàbá wa bí tí ó ti kọ wà sí alẹ́ pé tó ń bá kú ẹ fún ọmọbìnrin yìí ẹ fún ní kàlá owó torí pò ń lọ tọ́jú amákòkì máa fún ó wà bẹ́ẹ̀ nígbà mí nínú ìtàn so irú obìnrin tó pé àdánwò tó ṣẹlẹ̀ sí yẹn ìwọ náà ló mú lọ hospital ká lọ flush ìwé ìwọ náà ló dẹ̀ jẹ́ sábàbí tí ìbájẹ́ kó lóyún fún ọ ìṣẹ̀lẹ̀ yẹn fi ṣẹlẹ̀ èrò gbọ́dọ̀ wà mọ̀ láàmú lójú kí ẹ̀ wá ní kíkọ̀ọ́lẹ̀ lọ́nà àbáyọ̀ àyàfi tó bìnrin yẹn bá fínú fídọ̀ pé òun lọ lè yọ̀ǹda ò bá fúnra rẹ̀ bá tó kó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gbàgbọ́ tó kó yọ̀ǹda ó lè lọ ṣùgbọ́n ìwọ má kọ̀ọ́lẹ̀ akáláṣe ó lè fẹ́yàwó mi tó bá sì fẹ́yàwó mi náà ó gbọ́dọ̀ ṣe dédé pẹ̀lú ẹ̀ ìyẹ́ kọ̀rọ̀ mọ́ sí kọ̀ àgbọ́nà ẹ kí ni ìwúlò ẹ àwọn tó bímọ fún mi kọ̀ dàbílà tó báyìí ẹgbọ́rọ̀ ó gbọ́dọ̀ mọ́ sọ́rọ̀ báyìí
so ó ṣe sùúrù pẹ̀lú rẹ̀ ó ṣe dáadáa pẹ̀lú ẹ̀ kódà ó lè jowú tó bá fẹ́yàwó mi lè má torí ẹ̀bí sí wọ́n náà jẹ́ jowú kí ni ìwúlò ẹ̀ rárá má sọ bẹ́ẹ̀ kó mára máa jẹ́ source of happiness ẹ̀ tó bá fẹ́ máa ronú máa gbé bàbídá ẹ̀ kó lára rẹ̀ ipé ọlọ́run bó fún ọlọ́mọ dókítà ló sọ pé ò lè bímọ òun ìsọlọ́ lọ́pọ̀lọpọ̀ gbà ní obìnrin bí i sí ìgbẹ́ tí wọ́n ní ò lè bímọ lọ́pọ̀lọpọ̀ lórí ló bímọ dáadáa ó ń ṣẹlẹ̀ dáadáa so kò lẹ́tọ̀ọ́ láti wá torí nǹkan yẹn pé ọlọ́pọ̀ tó bá sí inú wà yẹn ìwọ ẹni tí ò láàrin lójú òní